lópin ìgbà tẹ́ bá interview Muyideen tó bá ń sọ̀rọ̀ tí ò dá nípa Àgbàlá Gabriel, èmi á máa jáde láti wá debunk ẹ̀. má sọ̀rọ̀ Àgbàlá Gabriel mọ́, má bá life ẹ lọ. wọ́n send date ọjọ́ tẹ́ máa lọ ṣe captioning ní passport office l'Abẹ́òkúta, wọ́n send ẹ̀ sí mi. alábùsí àbùsí ni kò bá ṣe. àáfàá wa tí wọ́n bá ẹ sọ̀rọ̀ ti sọ pé kò bẹ̀rù Ọlọ́run. àáfàá yẹn ti ní kò bẹ̀rù Ọlọ́run, ò bẹ̀rù Ọlọ́run, ò bẹ̀rù Ọlọ́run. kò ní ìdí àti máa bú Àgbàlá Gabriel mọ́. ṣé bó rí platform náà láti rí tó ń pè Àgbàlá Gabriel ní 419. fíìmù tiwa ni wípé kí Muyideen má bú Àgbàlá Gabriel. ṣùgbọ́n Muyideen interview àwọn ọ̀rọ̀ tẹ́ ń bá a sọ, àwọn èsì tó ń fọ̀ kalẹ̀ nípa Àgbàlá Gabriel ni ò dáa. tẹ́ bá sọ fún wa lẹ́ni pé Àgbàlá Gabriel ò ṣoore fún Muyideen, ẹ ṣe fídíò jáde lé lórí ìlànà tiwa ni wípé kí Muyideen má bú Àgbàlá Gabriel. mo yìí dúró lórí ẹ̀dì sí. tẹ́ bá dẹ̀ lọ wo fídíò tí mo ṣe yẹn, mo sọ níbẹ̀ wípé ìyẹn lè correct mi o, fíù ti tèmi nìyẹn o, ìwọ náà lẹ́tọ̀ọ́ àti sọ fíù tiẹ̀ o. ẹni tó bá lọ wo fídíò tí mo kọ́ ṣe yẹn, tẹ́ bá dẹ̀ wo fídíò yẹn from A to Z, àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí kò sẹ́ni kankan tí mo bú láàrin wọn, mo tún kọ́mẹ́ndì wọn ni. kódà mo tún fi ọ̀rọ̀ wọn ṣe reference wípé kí Muyideen rántí ọ̀rọ̀ tí àáfàá wa tí wọ́n ṣe interview fún wọn sọ fún wípé bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o látara ọ̀rọ̀ tó bá sọ. ǹjẹ́ Muyideen wá bẹ̀rù Ọlọ́run látara ọ̀rọ̀ tí wọ́n sọ? ǹjẹ́ Muyideen bẹ̀rù Ọlọ́run látara ọ̀rọ̀ tó ń sọ? ṣó bẹ̀rù Ọlọ́run látara bó ṣe ń describe Àgbàlá Gabriel? gbàtí mo wá rí fídíò tí àfáà wa yìí ṣe tó wá ń sọ pé àwọn aláyọnu sọ ẹ fẹ́ fọ̀rọ̀ Muyideen ẹ fẹ́ fi gẹ́ẹ̀tì ẹ fẹ́ fi gain followers. báwọn yẹn bá tiẹ̀ fẹ́ wá gain followers lórí ọ̀rọ̀ Muyideen, alhamdulillah kò kí n ṣe sẹ̀bílù najat. ìyẹn programu tiwa táwa ń ṣe kíní lé lórí yìí. mi ì dẹ̀ ní ṣàbòsí àáfàá wa, mi ì ní ṣàbòsí, mi ò bú àáfàá, mi ò bú ẹ̀yin tẹ́ ń ṣètò lórí ẹ̀, mi ò dẹ̀ sọ wípé ń tẹ́ ń ṣe bóyá kò dáa. ṣùgbọ́n Muyideen interview àwọn ọ̀rọ̀ tẹ́ ń bá a sọ, àwọn èsì tó ń fọ̀ kalẹ̀ nípa Àgbàlá Gabriel ni ò dáa. tó bá jẹ́ sáìdì tiwa náà ẹ jẹ́ àsọdódò. a ní nǹkan tárákùnrin yẹn ń sọ, mo dẹ̀ tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ó ṣe mímíkì, ó ṣe mímíkì, pé wọ́n wá mímíkì, mo dẹ̀ sọ pé wọ́n á mímíkì òun ẹ̀, mo ìstand lé lórí pé wọ́n á mímíkì òun yẹn. àfàwọn ẹ̀ tí wọ́n ń sọ nínú fídíò yìí yẹn wípé ṣé kí Muyideen, ṣẹ́yìn sọ pé kí Muyideen padà sí chọ́ọ̀chì ni kò sáà, ẹ lọ wo fídíò yẹn dáadáa. kò sẹ́ni tó ní kí Muyideen padà sí chọ́ọ̀chì, àwa ò sọ pé kí Muyideen padà sí chọ́ọ̀chì. I personally mi sọ pé kí Muyideen padà sí church. mo tún sọ nínú fídíò yẹn pé inú wa dùn bó ṣe di mùsùlùmí, àmọ́ kó má bú Àgbàlá Gabriel. tẹ́yìn bá wá sọ fún wa lẹ́nìí, ẹ ṣe fídíò jáde ẹ jẹ́ kí gbogbo ayé rí wípé Àgbàlá Gabriel ò ṣoore fún Muyideen. tẹ́ bá sọ fún wa lẹ́nìí pé Àgbàlá Gabriel ò ṣoore fún Muyideen, ẹ ṣe fídíò jáde lé lórí ìnáà. ó di mùsùlùmí, alhamdulillah. ṣé Islam wa kọ́ wa, Islam ẹ̀sìn wa ó wá kọ́ wa wípé ká fojú olóore gúngi, àbí Islam kọ́ wa wípé ká má ṣe dáadáa sẹ́ni tí kìí ṣẹlẹ́sìn wa?
ṣé Islam kọ́ wa pé ká má ṣe dáadáa sẹ́ni tí kì í ṣe lẹ́sìn wa? ẹ lọ wo fídíò tí mo ṣe o. àwọn àtàgbàlá Gabriel sí lórí the same page. àwọn àtàgbàlá Gabriel kì í ṣe lẹ́sìn kan náà, ṣùgbọ́n èmi rí i wípé fíìwù títa wa stand wa ni pé ó ti gba Islam, ẹjọ́ move on pẹ̀lú láìfọ́ ẹ̀, kò ní ìdí àti máa bú Àgbàlá Gabriel mọ́. ṣé bórí platform náà láti rí tó ń pè Àgbàlá Gabriel ní 419? wọ́n ìta lè correct ẹ̀. ẹ wá ń sọ nígbà náà yìí pé aláyọnu sọ kó sọ aláyọnu sọ. ẹnìkan kọ́ ló ra dátà fẹ́ nìkan, ẹnìkan dẹ̀ kọ́ ló ní platform ẹnìkan. ìyìn tó bá wù mí mo lè ṣe lórí platform mi, ìyìn tó bá wù yín náà ni ẹ lè ṣe lórí platform yín. ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí, yìí tó sì wá dùn mí dùnú àwọn ọ̀rọ̀ tẹ̀sán ẹ wá ń ṣépè. afọ́nufọ́ra làwọn eléyìí, àwọn ẹni òfò ẹni àdánù lórí ìkíni, lórí pa aṣọ ìtawà fíw pé kò yẹ kí Muyideen máa bú Àgbàlá Gabriel. ẹni òfò làwọn ẹni yìí o. ẹ má forí ibú kórí ibú yìí o, ẹ má fòfò kófò yìí gèlèdè. exaggeration ni gbogbo yẹn, àsọdùn nìyẹn, àsọdùn nìyẹn. ẹ já sòdodo fúnra wa, ẹ já ṣe èyí tó jòdodo. ẹ má jà torí wípé ó ṣẹ̀ síbi ilé ni, ó lè ṣẹ̀sọ́ kíní kan lọ́la. no, Ọlọ́run fàbòsí. ṣé báwọn pásítọ̀ kan náà ń ṣàbòsí fáwọn mùsùlùmí nísẹ́yìn lórí ọ̀rọ̀ tó lọ gbé àfáà lórí, tó na àfáà yẹn, tó fi àdá sàn àfáà yẹn lórí? káwá rí kírísítẹ́nì kan wá jáde kó wá sọ wípé ní táwọn pásítọ̀ yẹn ṣe ó dáa. àmọ́ àwọn kírísítẹ́nì tí wọ́n pè wá pé ní táwọn pásítọ̀ yẹn ṣe kò dáa o. òdodo ọ̀rọ̀ làwa dúró lé lórí o, òdodo ọ̀rọ̀ ni mo dúró lé lórí. Muyideen ti gba Islam, kó máa ṣe Islam ẹ̀ lọ. ẹni bá fẹ́ fún lówó kí wọ́n dáwó fún, ẹni bá fẹ́ ṣàánú ẹ̀ kó ṣàánú ẹ̀. ìǹtẹ́sìn kọ́ wa náà ni pé ká ṣàánú àwọn èèyàn, ká fáwọn èèyàn ní nǹkan. ẹni tá a bá rí pé ó wà nù nira ká gbé kúrò nù nira. ṣùgbọ́n ṣó wá lẹ́tọ̀ fún Muyideen láti máa bú Àgbàlá Gabriel? ẹ jẹ́ kó yí àwa lé ní ẹ sọ fún wa wípé Àgbàlá Gabriel ò ṣoore fún Muyideen. ẹ sọ fún wa ká mọ̀ bẹ́ẹ̀. tẹ́ bá lè sọ fún wa wípé gbogbo ìgbà tí Muyideen ń lò lọ́dọ̀ Àgbàlá Gabriel yẹn aburú ló ṣe fún, kò ṣoore fún. ẹ̀dẹ̀ ìjọ àfa àdẹ̀ sọ wípé kí Muyideen padà kó máa lọ chọ́ọ̀chì o, torí ẹ sọ náà rọ̀ yín pé gbàdáwò yẹn sọ lórí burúkú sáwà ní kí Muyideen kó padà sí chọ́ọ̀chì ni. rárá, ẹ gbọ́rọ̀ yẹn yé. a ṣe wá ní kí Muyideen padà sí chọ́ọ̀chì. kódà mo tún sọ nínú ọ̀rọ̀, ẹ lọ wo fídíò yẹn, mo ní tó bá fún èèyàn lọ́kọ ọdún ara ẹ̀ náà ní òrokò sí, ọdún ara ẹ̀ ní òrokò sí. àwa mùsùlùmí á pèpè kéèyàn di Islam. ẹ kò tí àdìsí ànábì kan sallallahu alaihi wasallam tá ànábì sọ wípé kárakùnrin kan kẹ́nìkan mọ̀nà látara rẹ̀ ó lóore fún ọjọ́ orí ayé àti ó lóore fún ọjọ́ orí ayé àti gbogbo tí mẹ́mbẹ̀ lọ. good and correct. ẹ̀yin afáàtẹ̀ dìde lórí ọ̀rọ̀ yìí. ṣé mọ̀ pé ẹ̀yin gan fúnra yín ti pè mí lórí ọ̀rọ̀ yìí before kọ́rọ̀ ìtẹ̀ tó jáde. mo wà Mẹ́kà ńjọ́ náà ẹ ṣáà ti pè mí. èsì tí mo dẹ̀ fún yín ńjọ́ náà ni wípé Muyideen ní ṣe mùsùlùmí, tí ó bá ṣe di Islam ni ọ̀rọ̀ yẹn máa dáríwó. wallahi tallahi thumma billah. tí mo fún yín lésì ńjọ́ náà nù. tẹ́ bá rìkọ́ọ̀dù voice wa àtàjọ sọ̀rọ̀ kẹ́ lọ gbọ́. tí mo fún yín lésì ńjọ́ yẹn nìyẹn. àdẹ̀dá yín lẹ́bi pé ẹ̀ ṣe lọ. ẹ gbọ́ wáyé, àdá yín lẹ́bi pé why tẹ́ ẹ ṣe lọ. ṣe pé tá a bá jáde tá a bá ń ṣe fídíò sí pé ẹ̀yin àfáà yìí why tẹ́ ẹ lọ́bẹ̀ ẹ̀ dẹ̀ fi Muyideen lẹ̀ kó máa lọ chọ́ọ̀chì. ọ̀tọ̀ nìyẹn. àṣọ yẹn iṣẹ́ olóore lẹ ṣe lórí pé ẹ fẹ́ kí Muyideen di Islam, kó di mùsùlùmí, kó wọnú Islam.
àmọ́ Muyideen tá a fẹ́ kó wọnú Islam ẹ ní láti correct ẹ̀ wípé kó má bu Àgbàlá Gabriel làwa ń sọ. táwa ń sọ nìyẹn, wallahi gọ́dá ń sọ nìyẹn. tẹ́ bá dẹ̀ gbogbo ọ̀rọ̀ wọn látòkè délẹ̀ ẹ lọ wo fídíò yẹn àbú àfa kankan. èèyàn tẹ́ bá ní fídíò yẹn jọ ẹ lọ wò àbú àfa kankan. mo dẹ̀ jẹ́ kó yé ayé pé Muyideen wọn àmì mí kò wọ́n tí n bá play àwọn voice ohun ibi tí Muyideen ti tọrọ 5 million ó wà lọ́wọ́ mi náà. kódà 5 million naira nìkan kọ́ ló tọrọ, ó tún tọrọ 700,000 gbé ká gba ṣọ́ọ̀bù fóun, ó tọrọ 140,000 kára fóònù fóun kó tó wá mú ẹnu lé 5 million wípé tóun bá ti ní 5 million yìí tí ń bẹ láàrin wọn àtàgbàlá Gabriel yóò parí. ó wà lórí fóònù mi sìn. eléyìí ẹ̀yẹ voice yẹn ò dẹ̀ kí n ṣe pọ́nmi mí kí ẹ̀ ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé Muyideen sọ nínú fídíò ẹ̀ ó ní Mr. Kẹ́hìndé kan ló mì kí òun. tẹ́ ẹ̀ bá gbàgbé èmi dẹ̀ ń dá lóhùn wípé Mr. Kẹ́hìndé tó ló mì kí òun ẹ̀ yẹn kò mì kí òun ẹ̀ kò mì kí òun ẹ̀ ìwọ náà ló sọ jáde fún wa ó ní Mr. Kẹ́hìndé ló ra màálù fún yín jọ́ tẹ́ ṣèyàwó wáyé tí wàá mì kí òun ẹ̀. mo láǹfààní àti bá Mr. Kẹ́hìndé yẹn sọ̀rọ̀ nígbà tí wọ́n rí fídíò àwọn ẹ̀ ó pè mí. wọ́n dẹ̀ sẹ́ndì gbogbo àwọn evidence yẹn wọ́n sẹ́ndì ẹ̀ sí mi kì í sí ní bẹ́ẹ̀ fi ṣe. kódà wọ́n tún sẹ́ndì bá ṣe sẹ́ndì owó sí wọ àtìyàwó ẹ̀ pé kẹ́ ẹ lọ ṣe passport lábẹ́kúta tóró sọ́nù fídíò yẹn wípé Àgbàlá Gabriel ló blọ́ọ̀kù Amẹ́ríkà rẹ̀. alábòsí ni ẹ má ṣe, má sọ̀rọ̀ Àgbàlá Gabriel mọ́, má bá láìfù ẹ lọ. wọ́n sẹ́ndì déètì ọjọ́ tẹ́ máa lọ ṣe captioning ní passport office lábẹ́kúta wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. alábòsí àbòsí ni kó má ṣe. àáfàá wa tí wọ́n bá ẹ sọ̀rọ̀ ti sọ pé kó o bẹ̀rù Ọlọ́run. àáfàá yẹn ti ní kó o bẹ̀rù Ọlọ́run, o bẹ̀rù Ọlọ́run, o bẹ̀rù Ọlọ́run. kò dẹ̀ sẹ́ni tó disturb kẹ́ni kankan máa fún ẹ lówó. ẹ bá fẹ́ lówó kó fún ẹ lówó. ṣùgbọ́n máa ṣàbòsí máa bu Àgbàlá Gabriel fàgbàlá Gabriel lẹ̀ ìkádàrá ntòlúwa ni yóò ṣẹlẹ̀ láàrin yín. ìrìn àjò tẹ́ ẹ jọ rìn ẹ ti jọ rìn ó ti tán. àbáwọ̀ ẹ̀ wá ń sọ bẹ́ẹ̀ pé mùsùlùmí ni Muyideen mùsùlùmí ni Muyideen ṣé mùsùlùmí ni Muyideen? ìyá ń jẹ́ Muyideen wọn sọ lórúkọ Muyideen wá jẹ́ mùsùlùmí. so practice Islam yẹn tí ó bá ṣẹ̀ṣẹ̀ wá ń practice yẹn sí ni. ẹ lọ wo fídíò tí Muyideen ṣe pẹ̀lú Àgbàlá Gabriel náà. ẹ lọ wo fídíò yẹn first born wọn last born wọn tí wọ́n interview wọn lẹ́gbẹ̀ẹ́ Muyideen. first born wọn jẹ́ Paul, last born wọn bóyá John àbí nǹkan kan ló ń jẹ́. fídíò yẹn bẹ́ẹ̀ ń bí. kó sẹ́ni tó bá yín jà mi ò dẹ̀ sọ̀rọ̀ against yín. àmọ́gẹ́bá ni ẹ̀yin authority má da no please. authority níbo ní láyé tá à ń bẹ́ẹ̀ yìí authority lórí kíni? ṣàbùsí ẹ̀sìn ní kókó ní Islam ṣáà ní kókó ní Islam ni ní kókó ní Islam náà. bẹ́ẹ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ lé lórí ní ẹlòmíì náà ní ẹ̀tọ́ àti sọ̀rọ̀ lé lórí. kẹ́nìkan wá sọ pé gbogbo ohun tóun bá ti sọ àsọ ẹnìkan kò tún gbọdọ̀ sọ̀rọ̀ lé lórí mọ́. ìyẹn ò lè work, kò lè work. no ẹ má ṣàbùsí o. lópin ìgbà tẹ́ bá interview Muyideen tó bá ń sọ̀rọ̀ tí ò dá nípa Àgbàlá Gabriel, èmi á máa jáde láti wá debunk ẹ̀. ẹ tún wá sọnù ọ̀rọ̀ yín wípé ẹ dẹ̀rù páwọn èyí ń kírun ìyẹn àwa náà tó ń dá bẹ́ẹ̀ Islam dẹ̀ lẹ́yìn yìí ṣé ẹ wá ń kírun. gbogbo àwọn yẹn ẹnu ló gbé yín exaggeration nìyẹn. ṣé Pastor Sunday Alufulani ni mo ń jẹ́ ìsìn ni
àbá àfáàní Fúlàní. No. Kó má jáde láti máa bú arákùnrin yẹn. Èyí tẹ́ kó yà yẹn ó ti tó, ẹ fi ilé ẹjọ́ máa bá tiẹ̀ lọ. Ẹ tó wá sọ̀rọ̀ pé ẹ̀yin sọ̀rọ̀ kẹ́ lè please àwọn kírísítẹ́nì níjọ́ wo síjọ́ wo, ẹjọ́ ń jò nìyẹn bẹ̀rẹ̀. Ẹ sọ̀rọ̀ láti please àwọn kírísítẹ́nì, ẹjọ́ ń jò nìyẹn bẹ̀rẹ̀. A máa sọ̀rọ̀ ṣe bá ti ra ibà ara àfa ìmáàmù ìdí gbogbo yín lè tẹ̀lé story yẹn, ìmáàmù tó lọ chọ́ọ̀chì. Ẹ wo stand mi lórí ọ̀rọ̀ yẹn náà. Mo dúró pa lé lórí débi wípé àṣejù tèmi gáfẹ́ pọ̀ ń bẹ̀. Ìmáàmù kan, gbogbo yín lẹ́mọ̀ story tó lọ yẹn náà. Ìmáàmù kan tó lọ chọ́ọ̀chì tó lọ ń wá gbàlà lọ. Ẹ bẹ sọ̀rọ̀ lórí bóyá ká lè please àwọn Christian, ẹ jọ̀ọ́ lórí jọ̀wọ́ sí jọ̀wọ́. Òdodo ọ̀rọ̀ làwọn ń sọ. Muyideen, you are welcome. A kí ẹ káàbọ̀ sínú Islam. Ṣùgbọ́n o, Islam wa tó ló wọnú ẹ̀ yìí kò gbà ká fojú olóore gungi, kò gbà ká ṣàbòsí èèyàn. Ẹ má fojú olóore gungi. Ẹ yé sàsọdùn mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. Aláyọ̀nù sọ làwa àti gbà bẹ́ẹ̀. Amẹ́yìn náà yé sàsọdùn mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. Àsọdùn yín pọ̀. Ẹ sọ títí ẹ tó dá wákà fún wa. Ọlọ́run fábòsí. Káwa torí pé Àgbàlá Gabriel lè ṣe mùsùlùmí nìsín. Káwa ní gbogbo tí Muyideen sọ. Ẹ̀dẹ̀ tún sọ náà ọ̀rọ̀ ẹni gbogbo t'Àgbàlá Gabriel sọ sódodo wá ni. Kò sí èèyàn tí ó sọpọ́ọ̀tì Àgbàlá Gabriel lórí bí Àgbàlá Gabriel ṣe na Muyideen. Kò sẹ́ni tó máa sọpọ́ọ̀tì Àgbàlá Gabriel. Gbogbo ayé náà dẹ̀kọ̀ ẹ̀yìn sí ìwà yẹn. Gbogbo ayé ni wọ́n kọ̀ ẹ̀yìn sí ìwà yẹn nígbà yẹn. Ìwà yìí tó wà máa na ọmọ 40 years. Arákùnrin yẹn ó dẹ̀ rí pé táyé bá tètè ń panupọ̀ lórí nǹkan kan, ó dẹ̀ rí pé n tó ń ṣe yẹn n tó báàdì ni. Ó dẹ̀ jáde, ó dẹ̀ tọrọ àforíjì, ó kọ sórí péjẹ kẹ́fìbọ̀dì dáríjì òun. Jẹ́ kí n sọ fún ẹ, mo sọ náà no first video mi, kò sí 100% perfection. Tá a bá ní gbogbo ntí Àgbàlá Gabriel àti Muyideen wọ́n jọ lò láàrin ara wọn, wọ́n jọ ṣẹra wọn, à ń tọ́ra wa ní. Ṣé wá Àgbàlá Gabriel yẹn kó wá jáde nísìn kó wá máa sọ̀rọ̀ pé Muyideen aláìmoore ní ẹ o dá o wúro kíní kan o mo ṣe báyìí fún Àgbàlá Gabriel yẹn ò jáde kó sọ̀rọ̀. Wáyé tí Muyideen ò wá lè dákẹ́ ẹnu ẹ̀ tó wá ń sọ̀rọ̀ tiẹ̀ láì dá. Nǹkan táwa ń sọ nìyẹn. Tó bá wù ẹ́ ẹ tó bá wù kó gbọ́, ẹ tó bá dẹ̀ tún wù kó má gbọ́, pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. Ó dá mi lójú wípé pílátífọ́ọ̀mù tiwa àwa la ní. Pílátífọ́ọ̀mù tiwa àwa là ń ra dátà fúnra wa. Pílátífọ́ọ̀mù tiwa àwa là ń ṣètò ẹ̀ fúnra ara wa. Ní táwa bá sọ lórí ibi tí ò bá ti pí ẹ, wá lọ síbòmí wá lọ sọ títí ẹ. Àwọn kan ní ẹnìkan kò gbúdọ̀ sọ lórí ẹ̀mọ́ lórí ìkíni. Who are you by the way? Ń darí làwa sọ o. Òdodo ọ̀rọ̀ taari òun làwa sọ. Ṣé mùsùlùmí ni Muyideen tẹ́lẹ̀ ni? Ṣé fídíò yìí rèé? Ẹ̀yin náà wò náà. Ṣé fídíò yìí rèé? Nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ti wà nílẹ̀. Two bedroom standard flat. Nígbà tó ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́lé fún eléyìí o. Máa wòran. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí ẹ parí. Gbogbo eléyìí kọ́ ni mo nídìí o. Ẹ máa wo ohun tí mo nídìí lẹ́ o. Táwo owó tó wà nílẹ̀, táwo ohun tí àwọn èèyàn dá, roughly 4.5 million. Gbogbo eléyìí kọ́ lè mí nídìí o. Gbogbo eléyìí kọ́ lè mí nídìí o. Ní tí mo nídìí mbẹ́ ẹ̀yin èèyàn ẹ̀ rí sí o. Have you heard of Udemy? If not, listen up. They have thousands of courses taught by industry
ètí mo nídìí ń bẹ̀ ẹ máa rí sí o ẹjọ́ má bínú. nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ti wà nílẹ̀ 2 bedroom standard flat 2 bedroom bungalow ó ní ọ̀fẹ́ bá wọn kọ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí ẹ parí life ní ọjọ́ wo náà jẹta ni táwọn owó tó wà nílẹ̀ táwọn tí àwọn èèyàn dá roughly 4.5 million. gbogbo eléyìí kọ́ ni mo need roughly 4.5 million. ètí mo need yẹ máa fà jáde ń sìn. gbogbo yẹn lẹ ti fi tí ara yẹn gbọ́ iye tí wọ́n ló máa parí ní táìmù yẹn tún ní 4.5 million roughly 4.5 million kan ti rí mọ́ ẹjọ́ bólẹ̀ tí rí 20 million tẹ́ sọ pé òun ló fi kọ́ ilé mú ìdí ẹjọ́ bólẹ̀ tí rí owó yìí. kọ́ ló máa ṣàánú wa pẹ̀lú àwọn èèyàn wa ni. ìyàwó mú ìdí. tọ́ba ti rí tọ́ba ti gbowó lórí kíní báyìí wọ́n ní 100 billion ni wọ́n gbà o 150 billion ni wọ́n gbà o àwọn tó dẹ̀ ń parí yóò ní wọ́n dá kọ́bọ̀ ń bẹ́ o. obìnrin náà dẹ̀ wà ẹ̀dẹ̀ ń hámà lédìí yìí ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní drágẹ̀ nínú gbogbo ẹ̀yin tẹ̀ ní advocate fún mú ìdí èwo nínú. kíkan ó ti wà nílẹ̀. ẹ máa ètò mo fẹ́ lù gangan. bó náà ti jẹ́ sí ń jáde ẹ sọ̀rọ̀ sókè. ẹni ní àbíká yìí mọ́ mi wá. ẹ máa wòran o ẹ wò ó ẹni tó jẹ́ first born wọn ó wà nù fídíò yìí. first born family ilẹ̀ ni olúwa o bọ̀dá gbọ́ ṣé tòótọ́ ni. bẹ́ẹ̀ni sá. ẹ̀yin ni first born. bẹ́ẹ̀ni sá. ọmọ mélòó mọ́ mi bí. ọmọ mẹ́rin ni ẹ̀yin mẹ́ta wà mọ̀ owó yìí Canada. ìkẹrin wà lẹ́kọ̀ọ́ bẹ́tà ẹ̀yin ni first born. ṣé bá wojú alàgbà Muyideen àti arákùnrin yìí ẹ rí i pé wọ́n jọra dáadáa bọ̀dá ẹ máa rí àánú gbà. mo ń bọ̀ kí lorúkọ ti yín. Paul lorúkọ yín. ṣé tí mo fẹ́ lò nìyẹn ṣé tí mo fẹ́ lò nìyẹn o Paul lorúkọ tiẹ̀ o Paul ẹni tó jẹ́ first born Paul ni o last born náà wà ń bẹ o bóyá John àbí nǹkan kan lórúkọ títí ẹ̀ kí ni mo fẹ́ lò ń bẹ ni wípé tábà ní bóyá Muyideen kò kí ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gba Islam ni wọ́n bí lórúkọ mùsùlùmí wọ́n bí ní orúkọ mùsùlùmí Muyideen gbogbo àmọ̀ ìpínlẹ̀ tó bá ń jẹ́ Muyideen mùsùlùmí ni but Muyideen eléyìí táwa rí yìí kò kí ń ṣe mùsùlùmí Paul lórúkọ ẹ̀gbọ́n ẹ̀ ń jẹ́ tèmi ní láti sọ fún yín ni wípé ẹ jẹ́ àsòdodo ẹ má jẹ́ àparọ́ fúnra wa ẹ sọ fún Muyideen kó má bu Àgbàlá Gabriel mọ́ Ọlọ́run ti ṣe ó ti gba Islam alhamdulilayi ó máa ṣe Islam ẹ lọ ẹni ẹ wá nígbà náà pé àwa ní kí Muyideen máa ṣe Islam ẹ lọ ní lókì kó máa pariwo kiri kó máa pariwo kiri kó máa ṣe ń lókì kó bẹ̀rẹ̀ sí ní gbé spíkà kó máa pariwo Àgbàlá Gabriel káàkiri advice èèyàn wípé kó bá bu yàn mọ́ ẹnìgbà náà pé àwa ní ṣé kó padà sí church ní ó padà sí church o ní ó padà sí church o n ta sọ fún ni kí má bu Àgbàlá Gabriel mọ́ ẹ̀yin náà wá bọ́ ọ̀tà lẹ́nìí ẹ ṣe fídíò tẹ́ bá ti rí fídíò mi yìí ẹ jẹ́ kó yé gbogbo ayé pé Àgbàlá Gabriel o ò ṣoore fún Muyideen o Àgbàlá Gabriel o aburú ló ṣe fún Muyideen o ẹ bọ́ síta ẹja àmọ́ bẹ́ẹ̀ Ọlọ́run lọ́jọ́ ènìyàn yóò ṣe kíni yóò ṣàánú gbogbo wa ojú òní ti wá lágbára tọ́lọ́run àwọn onímì ọlọ́rọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ àmọ́ gbogbo ìpè tẹ́ ń ṣe yẹn ìjà kọ́ àbára wa jà ẹ̀yin lẹ́fẹ́ sọ dìjà àbára wa jà ẹ̀yin fúnra yín lẹ́fẹ́ sọ dìjà lẹ́ wá sọ di pé wá ń ṣépè àbó lórí burúkú làwọn eléyìí ni ẹ má forí ibú kórí ibú yín no àfà Islam tún wá kọ́ wa ká máa ṣépè bẹ́ẹ̀ ṣe ń ṣépè yẹn Islam kò wá kọ́ wa ká máa ṣépè bẹ́ẹ̀ ṣe ń ṣépè yẹn fíìwù yín lẹ máa sọ lé lórí náà ìgbàdé bá ń ṣépè fáwọn kan ẹ mọ̀ pé àwa tá a sọ̀rọ̀ lórí ẹ̀ pọ̀ gan tá a jẹ́ mùsùlùmí tá a sí lórí stand tí stand yín tá a dẹ̀ sílé lórí ni wípé a sọ pé bẹ́ẹ̀ ṣe sọ di Islam ò dáa bẹ́ẹ̀ sọ di mùsùlùmí ò dáa stand wa ni wípé ẹ má jẹ́ kí Muyideen kó bú Àgbàlá Gabriel mọ́ ṣẹ́yìn òjíṣẹ́ ok ẹ̀yin fẹ́ kó máa bú lọ ni òun ti ṣe tiẹ̀ débì kan nìyẹn àwa náà dẹ̀ ti gbà á lẹ́yìn náà bá ṣe lé lórí ẹ ṣe lé lórí àmọ́ pé kó wá máa búyàn yẹn
àwọn ò ní support yín o kò díjú báyìí lọ Ọlọ́run lọ́jọ́ òní àforíjì gbogbo wa ṣàánú wa.